ẹ̀yin èèyàn mi ṣé àlàáfíà lẹ wà? Ẹ kú dédé àsìkò yìí o. Òwe wa tòní, ẹni tí ó sọ ni tá a bá rẹrù délé, a kì í sáré kọjá ẹ̀ láàlà oko. Bẹ́ẹ̀ ni, tí a bá rí i pé ẹnìkan ó lè ṣe wá ní àǹfààní àbí pé ó lè ṣe wá ní oore, ẹ má jẹ́ ká ṣe gàlégàlé, ẹ má jẹ́ ká gbéraga sí irú àwọn èèyàn bẹ́ẹ̀, nítorí ìgbà tí ó bá yá àwọn náà ni wọ́n sì máa ṣe wá ní oore. Ẹ jẹ́ kí a máa fi ara balẹ̀ fún àwọn èèyàn, kí a má máa ní ìwà àrífín, nítorí pé wọ́n sì lè ṣe wá lóore nígbà tí ó bá yá. Ẹni tí ó ń bọ̀ láti ọ̀nà oko tó ru ẹrù dání, ẹni tó máa sọ òun ló ti sáré kọjá ẹ̀ láàlà oko yẹn o. Kí ló wá dé tí òkùnkù wá dúró kó ru ẹrù yẹn kó ra máa bọ̀ ní ṣísẹ̀ntẹ̀lé ní ẹ̀yìn ẹni yẹn tó bá délé kí ó sọ bẹ́ẹ̀.